Àyànmọ́ burúkú èmi ò fẹ́. Àyànmọ́
ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ mọ́ mi rí adúpẹ́ àyìn agbọ́ká tó ṣe tànú ẹ̀dọ́ láéláé bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba ẹ̀yìn wa a ó máa yàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti jẹjẹrẹ di wákàtí ọ̀wọ̀ yìí ọba tó dá wa sí ọba tó pa á mọ́ ọba tó wà pẹ̀lú ọba tí ò dójú àdúrà tì wá a mọ̀ lóore bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba ẹ̀yìn wa a ó máa yàn títí láéláé ní orúkọ jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi. Ohun olúwa náà látẹnu ìyá àdúrà Eriabanise jp ètò láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi lè àánú tó wọ́n láti ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà níbí tí wọ́n darapọ̀ mọ́ ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK lórúkọ jésù a ò ní gbèrè tìjú ọfà ayọ̀fẹ̀ ìṣòdẹ̀ ní bà wá adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀rí oṣù kẹfà náà tún ti ń lọ nìyẹn ọdún yìí ti ṣe kí ni ó ti dá sí méjì ìdajì yẹn gan nínú oṣù kẹfà gan tó ti kọjá báyìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àmọ́ lóore o torí pé wọ́n lọ́lọ́run tiwa ọba tí òdodo àdúrà tiwa adúpẹ́ àmọ́ lóore kí jésù gbọ́ pẹ́ wa. mo dúpẹ́ lọ́wọ́ gbójú àtọkọ̀ tó ń wo ètò Ohun Olúwa ní ìjọ mẹ́jọ mẹ́jọ lórúkọ jésù ẹ ò ní gbèrè tìjú mọ́mì dáàdì múlẹ̀ ní gbèrè tìjú ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú yín mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi ẹ máa bá mi share rẹ̀ ohun tí ẹ lè fi ṣe ìrànlọ́wọ́ fún ìyá àdúrà náà nìyẹn fún iṣẹ́ ìránṣẹ́ èyí tí agbélé wọn lọ́wọ́ èyí tí wọ́n ń ṣe fún wa lórí online báyìí ohun tá a lè ṣe fún wa náà ni pé ká máa share rẹ̀ fún ojú àti ọkàn tí wọn yóò máa bá wa wò ó tí wọn yóò dẹ̀ máa fẹ̀mí bá wa lọ. mo ní báyá fún ìbádúrà tàbí fún kánsẹ́lì tẹ́wọ́ wò kó mo dẹ̀ fẹ́ báyà àdúrà Eriabanise jp yìí mo fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi tẹlifóònù nọ́mbà náà rí 070 5784 2311 òun náà bá wa kọ sórí móhùnmáwòrán yẹn 070 5784 2311 ẹ máa pè mí fúnra mi báyìí ni máa gbé fúnra mi báyìí ni máa gbé tí màá sì dá yín lò lórí ohun tí ẹ bá fẹ́ béèrè lọ́wọ́ mi. mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí lórí iléeṣẹ́ ìbílẹ̀ tẹlifíṣàn ní ìlú UK mọ́mì dáàdì iléeṣẹ́ náà kò ní di títì pa Ohun Olúwa sínú ayé yín kò ní di sọ̀rọ̀ òdì sí ọlọ́run májẹ̀mú yóò dúró ti iléeṣẹ́ náà lórúkọ jésù iléeṣẹ́ náà ò ní di títì pa ẹ ò dẹ̀ ní gbèrè tìjú lórí iléeṣẹ́ náà àti ti nàìjíríà àti káàkiri ibi tí iléeṣẹ́ ìbílẹ̀ nàìjíríà wà káàkiri wọ́n ṣe wà nílẹ̀ yìí wọ́n wà lóṣogbo wọ́n wà lẹ́kọ̀ọ́ lórúkọ jésù kristi iléeṣẹ́ náà yóò máa gbòòrò sí ibi tó wù yín nínú ọkàn yín ibi tó wù yín nínú ayé ìpẹ́ ẹ̀fẹ́ kí iléeṣẹ́ yẹn kó gbòòrò dé ọlọ́run á mú tẹ̀síwájú á mú débẹ̀ á mú iléeṣẹ́ yẹn tayọ lórúkọ jésù. Ohun olúwa tí mo mú fún wa lọ́sàn-án yìí tí mo mú wá fún wa ní ọ̀sán yìí òun náà ni kí ló já mọ́ kí ló já mọ́ kí lèmi gan já mọ́ nípasẹ̀ ohun tí ọ̀rọ̀ yìí dúró lé lórí ẹni tó ní agbára tàbó wà ní ipò ṣùgbọ́n tí kò bẹ̀rù ẹnikẹ́ni débi yóò bẹ̀rù ọlọ́run nípasẹ̀ ìhùwàsí lórí ènìyàn ẹgbẹ́ rẹ̀ nípa ìhùwàsí lílo ipò àti agbára lórí ọmọnìkejì rẹ̀ bóyá nípa ìgbéraga ẹlòmíràn ìgbéraga la fi fún un àmọ̀mọ́ fi ta lọ́rẹ ni nípasẹ̀ pé kí ni kó lè bá tètè ṣubú. dádì mọ́mì mò ń béèrè lọ́wọ́ yín pé kí lẹ wá jámọ́ pẹ̀lú rẹ̀ àwọn tó ti wà ní ipò dà àwọn tó ti wà ní ipò agbára dà
ó dáa náà, ẹ jẹ́ ká wo ọ́fíìsì tí ẹ wà yẹn. Kí ẹ tó wọnú ọ́fíìsì yín gangan ní ọ́fíìsì ọwọ́ ìta, ẹ wo àwọn àkọlé, ẹ ti wo àwọn àwòrán àwọn èèyàn tó ti kọjá lọ tí wọ́n ti lo ọ́fíìsì yẹn darí rí. Kí ni ipò tí o wá rò pé Ọlọ́run ò lè gbà kúrò lọ́wọ́ tìẹ náà? Àwọn tá a gbé kọ́ yẹn, tá a gbàwòrán ọmọ kọ́ yẹn, àwọn dà. Ṣùgbọ́n ẹlòmíràn á lo ipò agbára àti ipò ọlá lé ọmọnìkejì rẹ̀ lórí, ó pàṣẹ pé ohun tó ń bá ṣe àṣegbé ni. Dádì mọ́mì, kò sí àṣegbé kan láyé, àṣepamọ́ ló wà. Ẹ ń ron tẹ́ ẹ fẹ́ dà ní àkókò yìí, ẹ ń ron tó lè dà yín, tó lè dé bá yín nígbà tẹ́ ẹ fọkàn sí. Ohun tí ó ṣẹlẹ̀ sí yín tẹ́ ẹ ń rò ní ohun tó dára lọ́wọ́lọ́wọ́, ẹ ò ro ohun tí ó tún ṣẹlẹ̀ tẹ́ ẹ ò fọkàn sí tó sì jẹ́ láburú. Ẹ ò retí ohun tí ó jẹ́ láburú tó lè ṣẹlẹ̀ nígbà tẹ́yin ò fọkàn sí. Ṣùgbọ́n tẹ́ ẹ ṣe ní ohun tó dáa lọ́wọ́lọ́wọ́ yẹn, òun lẹ̀ ń rò. Nípasẹ̀ bẹ́ẹ̀ lẹ fi ń lo agbára àti ipò àti ọlá àti idà tó wà ní ọwọ́ yín fi bẹ́ ọmọnìkejì yín. Kí ló já mọ́? Àìmọye àwọn ènìyàn ló ti lo ipò, wọ́n ti lo sáà. Àkókò tí ẹ wà yìí, ipò ọlá tá a gbé lé yín lọ́wọ́ yẹn, a ti fún àwọn kan rí. Àwọn dà. Ipò ọlá tí ẹ rò pé kò sí ẹlòmíràn lẹ́yìn yín yẹn mọ́. Dádì mọ́mì, a ti fún àwọn kan ní ọlá bẹ́ẹ̀ tó tayọ tí yín yẹn. Ṣé agbára ni? Ipò agbára tí a fún yín yẹn, a ti fún àwọn kan rí. Bá a ṣe fún wọn rí, a ò gbúrò wọn mọ́. Torí nígbà tí ẹ̀mí ẹ̀ bá ti kúrò nínú ilé wọn, tàbí nígbà tí wọ́n bá ti yí ipò padà, tí wọ́n ti kúrò lórílẹ̀ alàyè, ipò agbára yẹn wọ́n á gbé kúrò níbẹ̀, wọ́n á gbé lọ lé ẹni tó bá tún kàn, tàbí ẹni wọ́n bá fi yàn lọ́wọ́lọ́wọ́. Kí ló já mọ́? Èmi ò mọ ipò tí ó wà lọ́wọ́ yín tẹ́ rò pé kò lè bọ́. Èmi ò mọ agbára tó ń bẹ ní ọwọ́ yín tẹ́ rò pé kò lè kúrò níbẹ̀. Àwọn ènìyàn ń lo agbára lórí ara wọn gan lọ́wọ́lọ́wọ́ nínú ayé nísinsìnyí, wọn ò bẹ̀rù Ọlọ́run gan mọ́. Nítorí kíni? Nítorí pé èṣù ti gba ọkàn wọn. Nítorí pé kíni? Èṣù ti jèrè ọkàn wọn. Nípasẹ̀ bí èṣù ṣe jèrè ọkàn wọn ni, kò sí ìbẹ̀rù ẹnikẹ́ni níwájú wọn mọ́. Wọn ò ní tàn bá ṣe àṣegbé ni. Dádì kò rí bẹ́ẹ̀. Mọ́mì mi, mo ní kò rí bẹ́ẹ̀, sísítà kò rí bẹ́ẹ̀. Ẹ̀san kì í sá lọ sí ibì kankan rárá, ó máa dúró ni. Ẹ̀san gádà bí àdúrà tí à ń gbà tó ń rogún. Ẹ káàbọ̀ mọ́mì mi, Odùwọlé. Mo kí yín káàbọ̀ mà, mọ́mì mi, Odùwọlé. Ẹ̀san dàbí ohun tó ń rogún. Ìwà ìkà tí ènìyàn ń wù dàbí ohun tó ń rogún. Nígbà tó bá bẹ̀rẹ̀ sí í kún, mọ́mì dádì, nígbà tó bá bẹ̀rẹ̀ sí í pọ̀, ẹ̀san wa yọjú pé ó yá o, ìkà tó fi ṣe lágbájá, mo dé láti wá fi ṣẹ̀san fún ọ. Ẹ̀san kì í sọnù mọ́mì dádì. Ìwà rere tí a dẹ̀ ń wù náà, òun náà kì í sọnù sà. Dádì, ìwà rere tí a ń wù mọ́mì mi, òun náà kì í sọnù, òun náà máa dúró síbì kan ni. Ó wá lè jẹ́ ọmọ rẹ ni yóò jẹ́, ó lè jẹ́ ọmọ ọmọ ni yóò jẹ́. Mọ́mì dádì, kí la já mọ́? Abájọ olórin kan kọrin wípé ọ̀rẹ́ mi níbo lò ń lọ lẹ́yìn ayé? Ǹjẹ́ tó bá mọ̀ bẹ̀ kó wí fún mi, toráyé ń lọ àti fẹ́kùfẹ́ ayé.
ọjọ́ orí ènìyàn ń lọ díẹ̀díẹ̀ o. Ìlú kan tún wà tó jáyé lọ o, kò mú mi débẹ̀ yé Ọlọ́run ògo. Ṣé ìlú tó ju ayé yìí lọ? Ṣé ipò tó o ti ń lò lọ́mọnìkejì yẹn, ṣé ìwọ ń rò pé o lè débẹ̀? Ṣé ipò agbára tó ń lò lórí ọmọnìkejì yẹn pé kò sí tó lè ṣe? Agbára tó o ní lọ́wọ́ o lágbára láti fi ìyà jẹ. O ní agbára láti ṣe kíni? Láti fi ìyà jẹ. O lágbára láti lè ṣe kíni? Láti lè fà á sẹ́yìn. O lágbára láti lè ṣe kíni? Láti lè bì í wó. O lágbára láti lè ṣe kíni? Láti lè bì í lulẹ̀. Ìwọ kò ro àkókò àti ìgbà tó jẹ́ pé oore tí ìwọ gan ń bèrè lọ́wọ́ Ọlọ́run, ò ń bèrè tipẹ́ ìjọ kan ló kún lóde. Kí ló já mọ́? Kí la já mọ́ nínú ayé yìí tá ó lo ilé ayé bẹ́ẹ̀ tí a ò ní lọ, tá ó tẹ ilé ayé bẹ́ẹ̀ tí a ò ní kúrò níbẹ̀. Ẹ wo àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n ti kọjá lọ. Bàbá wo Ọ̀ṣọ́fà wọ́n sọ ọ̀rọ̀ rẹ̀ dọ̀la, wọn ò sì lè má sọ ọ̀rọ̀ bàbá yẹn tí ayé yìí máa fi tán. Bàbá wa Mósè Orímọládé wọ́n sọ ọ̀rọ̀ rẹ̀ dọ̀la, wọn ò lè má sọ ọ̀rọ̀ ẹ̀ tí ayé yìí máa fi tán. Ẹlẹ́ran ara nìyẹn o, èyí tá a bí a ṣe bí èmi àti ìwọ. Bàbá wa Emmanuel wọ́n sọ ọ̀rọ̀ wọn ò lè parí ọ̀rọ̀ wọn tán táyé máa fi tán. Débi Jésù Kristi, débi ànábì Muhammad táwọn ẹ̀sìn Islam máa ń ké pè, wọn ò lè má sọ ọ̀rọ̀ wọn tí ayé máa fi tán. Kí wá ní ìwọ wá já mọ́? Kí ni a lè fi sọ ọ̀rọ̀ rẹ? Kí la lè fi sọ ìtàn rẹ? Kí la lè fi sọ pé tó ń ṣe rèé dára lójú ènìyàn? Ṣé ipò agbára tá a gbélé ọ lọ́wọ́ láti fi lè fi ìyà jẹ ẹni ni? Àbí láti lè fi fa ayé ènìyàn jẹ́? Àbí láti lè fa ènìyàn sẹ́yìn? Àbí láti lè bi ènìyàn wó? Àbí láti lè má jẹ́ kí ènìyàn kó mókè? Àbí láti jẹ́ pé ohun tó bá fẹ́ jẹ ó fà á sẹ́yìn wípé kò gbọdọ̀ jẹ́? Kí ló já mọ́? Ní inú ayé yìí kí ló já mọ́? Ó ní aṣiwèrè ń kó ọrọ̀ jọ láì mọ àwọn tí yóò lò ó. Gbogbo owó àti ọrọ̀ gbogbo ènìyàn, gbogbo bí mílíọ̀nù èèyàn bí mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún ènìyàn, ìwọ nìkan kó o ń kó pamọ́ fún àwọn ọmọ tìyẹ. Tó o bá kó pamọ́ fún wọn, ó lè jẹ́ àwọn èèyàn gan ló máa bàjẹ́ nítorí pé kíni, wọn ò lè mọ válù rẹ̀. Ṣùgbọ́n àìmọye ènìyàn ló ń wá ìrànlọ́wọ́ àti àánú rẹ. Ó wá wò pé ipò agbára tó wà lọ́wọ́ rẹ yẹn, ipò ọlá tó wà lọ́wọ́ rẹ yẹn, àwọn ọmọ rẹ àtọmọ ọmọ rẹ nìkan ni yóò lò ó. Kí ló já mọ́? Èrùpẹ̀ nígbà tí ẹ̀mí bá bọ́, nígbà tí ara bá bọ́ sínú ihò ilẹ̀, nígbà tó bá jẹrà, nígbà tó bá di èrùpẹ̀ tán, kò kún pọ́npọ́n kan. Kò kún pọ́npọ́n kan, kò kún àpò sìmẹ́ǹtì kan, kò wúwo bí àpò sìmẹ́ǹtì. Kí ló já mọ́? Àwọn tó ní ọrọ̀ tó pọ̀, àwọn tó ní ọrọ̀ tó pọ̀ bíi Solomon ọba, a sọ ọ̀rọ̀ rẹ̀ nínú Bíbélì, ṣùgbọ́n sí à ń sọ mọ́. Ṣé ọrọ̀ ni kò ti padà? Ṣé àwọn góòlù tá ló ní nígbà ni, ṣérú góòlù tí wọ́n lò ní ìsinsìnyí? Wọ́n sọ̀rọ̀ nípa Solomon pé ó ní ọrọ̀ tó pọ̀, àwọn ọrọ̀ náà dà? Solomon ọba gan dà? Pẹ̀lú ọrọ̀ àti gbogbo obìnrin àti gbogbo ọrọ̀ ayé. Láìmọye ọdún sẹ́yìn ni o. Bèlèǹtà sí ẹ̀yin tẹ́ ẹ wà ní àkókò yìí. Mò ń bèrè lọ́wọ́ yín pé kí lẹ já mọ́ nínú ayé. Nígbà tẹ́ ẹ bá kúrò nínú ayé náà, ṣé a máa sọ ọ̀rọ̀ yín dáadáa? Torí mo rí pé a ti ṣe yín láyàlé bí wọ́n ṣe ṣe Fáráò láyàlé láti lè parun nítorí àwọn ọmọ, nítorí odi ìlú kan.
tí a bá lọ wo ìwé Exodus 7:1-13 a ó rí ọ̀rọ̀ Fáráò níbẹ̀ bí Olúwa bí ó ṣe kí ni Ọlọ́run mọ̀ọ́mọ̀ ṣe láyàlé láti jẹ́ kó parun. Ṣé kì í ṣe ìṣeláyàlé yẹn ló ń bẹ nínú ìrìn àjò ayé yín báyìí tí ò jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé lágbájá nídìí oore tàmọ̀dú nídìí àánú? Gbogbo àwọn tí wọ́n ń kó ọrọ̀ ayé jọ yìí àìmọye ìran wọn míì náà ráre o, àìmọye ìran wọn míì ṣe kí ni wọ́n ráre, wọ́n ń jìyà. Kí ló já mọ́ nínú ayé yìí? Nígbà tí o bá lọ tán kí la ó fi sọ nípa rẹ inú ayé? Kí ló já mọ́ ní àkókò yìí? Kí ló já mọ́ ní ibi tí ò ń gbé nì? Kí ló já mọ́ ní orílẹ̀-èdè rẹ? Kí ló já mọ́ ní ìlú àti ìletò tí a ti mọ̀ ọ́? Ṣé a ó sọ ọ̀rọ̀ rẹ nípasẹ̀ wípé ènìyàn gidi ni ọ́ tàbí kì í ṣe ènìyàn gidi? Ṣé a ó sọ ọ̀rọ̀ rẹ wípé ẹni Ọlọ́run ni ọ́ àbí ìránṣẹ́ Sátánì? Ṣé wọn ò ti ṣe ìwọ náà láyàlé láti lè ṣe dáradára fún ọmọnìkejì rẹ bí? Kí ló wá jámọ́ nínú ayé? Kí ló jámọ́ dádì, mọ́mì, brọ́dà, sísítà mi? Àfi ká mọ Ọlọ́run, ká súnmọ́ Ọlọ́run, ká sì ṣe dáradára ní àkókò yìí torí ayé yìí ti tán lọ. Àwọn ẹlẹ́sìn kejì wọn mọ ní wàlẹ̀ àṣírí. Èmi ò tiẹ̀ sọ fún ọ pé wàlẹ̀ àṣírí kọ́ la wà mọ́. A ti wà ní òru dúdú nítorí pé kí ni inú ayé yìí ìjojúmọ́ là ń gbọ́ ìròyìn tí kò dáa. Ìjojúmọ́ ni ìwà búburú ń pọ̀. Ẹlòmíràn ń jogún ìwà búburú láti ọwọ́ àwọn òbí rẹ̀ nípasẹ̀ iye àgbénúkú tó ń bẹ lára àwọn òbí rẹ̀. Òun náà dẹ̀ fi ń wu ìwà káàkiri. Kí ló já mọ́ dádì, mọ́mì? Kí ni ìrìn rẹ nínú ayé yìí? Kí ló já mọ́? Kí ni ìṣesí rẹ níbi tá a ti bí ọ? Kí ló já mọ́? Ní ìlú àti ìletò tó ń gbé ní kí ni ìṣesí rẹ níbẹ̀? Ṣé o já mọ́ ohun tó jẹ́ pé a ó máa wọ̀ bíi góòlù ni, àbí o já mọ́ ohun tá a máa wọ̀ bíi fàdákà, àbí o já mọ́ ohun tá a máa wọ̀ bíi ohun tí ò ní válù? Mọ́mì, mò ń kí yín bí ẹ ṣe ń káàbọ̀ sórí ètò yẹn lórúkọ Jésù. Ojú ìríran yín ò ní fọ́, mọ́mì. Ohun ìpè yín nínú ilé Ọlọ́run lórúkọ Jésù kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Ohun tí mò ń bèrè lọ́wọ́ èmi àti ẹ̀yin ni pé kí la jámọ́ sí à ń sọ ìròyìn wa, à ń sọ ọ̀rọ̀ wa, à ń sọ ìṣesí wa ní ìṣesí èyí tó jẹmọ́ ti Ọlọ́run. Àwọn tí ń kó ọ̀rọ̀ ọjọ́ láìmẹ́ni tí ó lo ìyí ìkìlẹ̀ jámọ́. Nígbà tẹ́ ẹ bá lọ sí à ń sọ ọ̀rọ̀ yín dáadáa, mo ní ẹ lọ sí ọ́fíìsì, àwọn ọ́fíìsì ńláńlá, ẹ lọ wo àwọn fọ́tò àwọn ènìyàn tí wọ́n ti lo ọ́fíìsì yẹn darí. Wọ́n á tó síbẹ̀ àwọn tó ti jẹ rí, àwọn tó ti jẹ gọ́fúnà, àwọn tó ti jẹ pírẹ́sidẹ́ǹtì. Àwọn dà. Kí la jámọ́ nínú ayé yìí tá à ní ṣe tó dára níwájú ọmọnìkejì wa? Sólómọ́nì ọba wọn ròyìn pé ó ní ọrọ̀ tó pọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ńkọ́ ó padà fi ayé sílẹ̀ ni. Ṣé ní ìlú tí ẹ wà ní lórílẹ̀-èdè tí ẹ ti ń wo ètò yìí lọ́wọ́ yẹn, ṣé à ń sọ ìròyìn yín dáradára ní ibẹ̀? Dádì, mọ́mì, ní orílẹ̀-èdè tí ẹ ti ń wò, ní ìlú tí ẹ ti ń wò, torí káàkiri àgbáláyé ni wọ́n ti ń wò lọ́wọ́lọ́wọ́, ṣé ìletò yẹn, ṣé ohun tí ó dára ni wọ́n sọ nípa yín? Kí lẹ jámọ́ nínú ayé láàrin àwọn ọmọ ènìyàn? Kí lẹ jámọ́ nínú ayé láàrin àwọn ẹbí? Kí lẹ jámọ́ nínú àwọn ọ̀rọ̀ láàrin àwọn ọ̀rẹ́ gan? Láàrin àwọn ọ̀rẹ́ ṣé a lè sọ̀rọ̀ yín ní ọ̀rọ̀ tó jẹ́ wípé lágbájá ò jẹ́ bẹ́ẹ̀, ìyìn gbọ́dọ̀ jẹ́ nǹkan rẹ̀ ó bàjẹ́, lágbájá ò jẹ́ bẹ́ẹ̀, ìyìn gbọ́dọ̀ jẹ́ nǹkan rẹ̀ ó bìwó, lágbájá ò jẹ́ bẹ́ẹ̀? Mọ́mì, dádì, ẹ jẹ́ ká pé ní àkókò tí a wà yìí torí ewu kẹyìn ọjọ́ ti dé. Kò sí ìròyìn tó ṣe tó dára mọ́. Èmi tí ẹ fẹ́ gbọ́ ìròyìn inú rédíò yẹn mọ́ torí pé kí ni? A ò gbọ́ ìròyìn tó mú oore ọ̀fẹ́ sí inú etí mọ́. Kí la wá jámọ́ nínú ayé, níbo là ń lọ?
níbo lèmi àti yín fẹ́ sọ ká ohun tá a dì mọ́wọ́ yìí níbo la fẹ́ sọ sí ohun tá a dì lọ́wọ́ yìí níbo la fẹ́ sọ ká bó la ṣe fẹ́ tú ẹrù tá a dì yìí ǹjẹ́ tí wọ́n bá tú ẹrù yìí tá a ń dì yìí ṣé wọn ó kí wa káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ẹrù tá a ń dì yìí ǹjẹ́ tá a bá dì tá a bá gbede Olúwa gan yóò sọ pé káàbọ̀ ọmọ mi nítorí pé kí ni iṣẹ́ ọwọ́ rẹ dára lórúkọ Jésù a ò ní gbèrè tìjú mọ́mì dádì lórúkọ Jésù mọ́lá ò ní gbèrè tìjú ẹ jẹ́ ká mọ Ọlọ́run tí à ń sìn ẹ jẹ́ ká ṣe Ọlọ́run ní òtítọ́ àti òdodo ewu ìkẹyìn ọjọ́ ó ti dé lórúkọ Jésù a ò ní dẹni ìtanù mọ́mì dádì mo lórúkọ Jésù a ò ní dẹni ìtanù ọwọ́ Ọlọ́run nínú ayé mi àti yín kò ní di ìsọ̀rọ̀ òdì sí ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run gbà mí ó yá má jẹ́ n gbèrè tìjú Olúwa ohun tí mo dì lọ́wọ́ àti ohun tí ń bẹ ní ọwọ́ mi yìí ó yá má jẹ́ ó kó mi jóná ohun tí mò ń ké pè ohun tí mo mọ̀ yìí Olúwa má jẹ́ ó di ìsọ̀rọ̀ òdì nínú ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi Ọlọ́run má jẹ́ mú ohun tí ẹ dì lọ́wọ́ yẹn kò ní jẹ́ gbèrè tìjú dáàdì mọ́mì ohun tí ẹ dì lọ́wọ́ yẹn kò ní jẹ́ dẹ́ni ìtanù lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù ìrànlọ́wọ́ ó yá kó dìde fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ já sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa wò mí ṣe láàánú bàbá wò mí ṣe láàánú Ọlọ́run má jẹ̀mú jẹ́ kí àánú rẹ kó wá sí ọ̀dọ̀ mi bàbá ó yá wò mí ṣe láàánú ńlá ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi bàbá o Olúwa kó wò yín ṣe láàánú dáàdì mọ́mì lónìí ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú ó yá kó wò yín ṣe láàánú àánú ńlá o èyí tó ṣògo lórí ìtẹ́ ìdájọ́ lónìí ní orúkọ Jésù bàbá kó wò yín ṣe láàánú ọmọ kó wò yín ṣe láàánú ẹ̀mí kó wò yín ṣe láàánú lọ́wọ́lọ́wọ́ àánú ńlá ní orúkọ Jésù yá kó dìde fún ìrànlọ́wọ́ yín dáàdì mọ́mì bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á tún sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ìbùkún àgbọ̀ngbẹ èyí tí ilé ìpọ́njú ọgbọ́n tí ilé òṣì dànù tẹ́yìn ẹ fi gbúrò òṣì mọ́ nínú ìrìn àjò ayé èèyàn Ọlọ́run má jẹ̀mọ́ ó yá jogún ẹ̀ fún mi ọdún yìí ti dá sí méjì mọ́mì ọdún yìí ti ṣe kíni ó ti dá sí méjì ìdajì nínú ìdajì oṣù kẹfà gan tó ti lọ látàná Ọlọ́run má jẹ̀mú ìbùkún àgbọ̀ngbẹ èyí tí lè pẹ́jú ọgbọ́n tí lè òṣì wọlẹ̀ Olúwa yá jogún ẹ̀ sínú ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi ìbùkún àgbọ̀ngbẹ tí lè pẹ́jú ọgbọ́n tí lè òṣì dànù bàbá jogún ẹ̀ fún mi ọmọ jogún ẹ̀ fún mi ẹ̀mí ó yá jogún rẹ̀ fún mi lónìí ní orúkọ Jésù ó yá jẹ́ kí n ráàánú gbà bàbá jẹ́ n ráàánú gbà ẹ̀mọ́ jẹ́ n ráàánú gbà Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára bí wọn ò bá ṣoríire tí wọn ò bá là ní ìdílé tá a ti bí mi tí wọn ò bá ṣoríire tí wọn ò bá là ní ìdílé tí a ti bí mi tá a ti dá mi sáyé Ọlọ́run o ọlá tèmi dà Olúwa jẹ́ kí ọlá mi kó wá bá mi Ọlọ́run jẹ́ kí ọlá mi kó là bí wọn ò bá rìnrìn re níbi tá a ti bí mi ó yá mú ìrìn ẹsẹ̀ òsì kúrò nínú ayé tèmi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù ga Jésù Kristi bàbá o ìrìn tèmi ó rìn tí fi kọ́ láti fi kọ́ ọlá mi ó yá fi sí mi ní ẹsẹ̀ dáàdì mọ́mì Olúwa yóò fi sí yín lẹ́sẹ̀ olóore tí ó ràn yín lọ́wọ́ tí ó fà yín lọ́wọ́ sókè èyí tí ó mú yín dá gbangba tí ó mú yín kúrò nínú aṣálẹ̀ yẹn Olúwa kó ràn sí yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run o gbé àánú ńlá dìde fún mi èyí tó lò fún ìrìn àjò ayé mi èyí tó lò fún ọjọ́ orí mi Olúwa gbé dìde fún mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù àánú tó lò fún ọjọ́ orí yín ògo tó lò fún ọjọ́ orí yín bàbá kó gbé dìde mọ́mì dádì
brother sister ẹ ra àánú gbà ọlọ́run yóò lànà fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ọlọ́run kò fi àṣẹ dá yín lò ẹni máa ṣẹlẹ̀ kò fi àṣẹ dá yín lò ògo tó lò fún ọjọ́ orí yín lónìí ní orúkọ jésù olúwa kó lò fún yín ó yá kó gbèdé fún yín kẹ́ ra àánú gbà àánú ńlá kó dìde fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹ jẹ́ ká máa lo sáàmù yìí nígbà tí a bá fẹ́ sùn ẹ jẹ́ ká máa kà ní ìgbà mẹ́ta sáàmù náà rèé psalm 16 mẹ́rìndínlógún psalm 16 tí í ṣe déédéé ọjọ́ òní 16 ẹ máa já lo 8 to 11 psalm 16 8 to 11 ẹ jẹ́ ká máa kà á ní ìgbà mẹ́ta mẹ́ta kí a tó sùn lórúkọ jésù ọwọ́ ọlọ́run yóò wà ní ara yín ọlọ́run májẹ̀mú yóò gbé àánú ńlá dìde fún yín ẹ já lọ nínú ìpele àdúrà míì ẹ já sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run o ogun ò gbọ́dọ̀ borí ayé mi bàbá mi àti ọlọ́run mi ogun ò gbọ́dọ̀ borí ayé mi ọlọ́run má jẹ́ n bógun lọ tọmọtọmọ ó yá má jẹ́ n bógun lọ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù àgbàgà jésù ọlọ́run má jẹ́ mú o ogun ò gbọ́dọ̀ borí yín dáàdì mọ́mì ogun ò ní borí mi ọlọ́run má jẹ́ n bógun lọ tọmọtọmọ lórúkọ jésù ẹ̀ ò ní bógun lọ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi fún àwọn oníṣẹ́ ọwọ́ àdúrà fún àwọn oníṣẹ́ ọwọ́ ẹ já sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára iṣẹ́ ọwọ́ mi olúwa jẹ́ ó la ọ̀nà ayọ̀ fún mi iṣẹ́ ọwọ́ tí ayé mọ̀ mí mọ̀ ọlọ́run májẹ̀mú ta ló fẹ́ lò fún mi tí ó ràn mí lọ́wọ́ èyí tí ó kọ̀nẹ́ẹ̀tì mi máwọn tí ó mú mi lọ́wọ́ sókè lórúkọ jésù ó yá rán wọn sínú ayé mi ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára jésù gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ lórúkọ jésù iṣẹ́ ọwọ́ tí ó la ọ̀nà fún yín èyí tí ó mú yín já gbangba èyí tí ó fẹ́ yín lọ́wọ́ sókè èyí tí ó mú ìsomi tí ò ní tán mọ́ lónìí ní orúkọ jésù olúwa kó rán sí yín ta lọ́lọ́run fẹ́ lò fún yín fún iṣẹ́ ọwọ́ yín yẹn tó jẹ́ pé ó lè ràn yín lọ́wọ́ láti lè fà yín já gbangba ọlọ́run kó rán sí yín ibi tá ẹ fẹ́ kí ògo yín kó tàn dé ọlọ́run má jẹ̀mú ya máa tàn bàbá máa tàn lọ́bẹ̀ níbikíbi tí ìṣẹ̀dá yín yóò ti ṣe rere ọlọ́run má jẹ̀mú ya kó dà yín pọ̀ débẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi fún àwọn tó ń tajà àwọn tó ń tajà tó ń rajà àwọn kátàkárà ẹja sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run o ọjà mi rèé mú kan nínú ọjà náà ó yá mú lọ́wọ́ bàbá o irinṣẹ́ ọjà wọn rèé òun ni wọ́n mú lọ́wọ́ yìí dáàdì mọ́mì lórúkọ jésù ọlọ́run májẹ̀mú yóò tanná irinṣẹ́ yìí síbi tó wù yín yóò kọ̀nẹ́tì mọ́ àwọn èèyàn ńláńlá àwọn international àwọn ènìyàn lórúkọ jésù olúwa kó fàṣẹ dá yín lò international ènìyàn lórúkọ jésù olúwa kó tò yín pọ̀ mọ́ wọn àwọn tí kì í ní ìrègùn lórí àwọn ọrẹ tí ò ní ìgbìmọ̀ nínú lónìí ní orúkọ jésù ó yá kó wọ ayé yín kàn dáàdì mọ́mì ìgbìmọ̀ ọrẹ ìfẹ́ nínú ayé yín mọ́ ọrẹ tí ò ní ìgbìmọ̀ ni mo béèrè fún èyí tí ò ní ìgbìmọ̀ ẹ jẹ́ ká ṣe fún lápẹ́ tàbí ká má ṣe fún no mi ò fẹ́ nínú ayé yín mọ́ ọrẹ tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọ́mítì lónìí ní orúkọ jésù ó yá kó wọ ayé yín kàn bàbá ṣe bẹ̀ fún yín ọmọ ṣe bẹ̀ fún yín ẹ̀mí kó ṣe bẹ̀ fún yín ọ̀nà kó là fún yín ju bẹ́ẹ̀ ṣe lérò lọ dáàdì mọ́mì brother sister ọ̀nà yóò là fún yín ẹnikẹ́ni ò dẹ̀ ní lè di bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi fún àwọn tó jẹ́ pé wọ́n ń kọ́ṣẹ́ ọwọ́ lọ́wọ́ ni ó yẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run májẹ̀mú iṣẹ́ tó wù ilẹ̀ lẹ́fẹ́ kọ́ yẹn lónìí ní orúkọ jésù ọlọ́run yóò tàn ìmọ́lẹ̀ yín níbẹ̀ bó ṣe tan tàwọn tó ti ṣiṣẹ́ yìí tẹ́yìn náà wò pé iṣẹ́ yìí ló wù yín ọlọ́run májẹ̀mú orí akótọ́nà rẹ̀ mọ́ yín lára iná tí ó tà tó yẹ pé ẹnikẹ́ni ò ní lè pamọ́ bóyá ogun láti lé ìyá yín ni tàbí láti lé bàbá bóyá ogun láti lé ọkọ ni tàbí láti lé ìyàwó tí máa fọ ènìyàn sẹ́yìn tí máa mú ènìyàn máa rí ìjákulẹ̀ lónìí ní orúkọ jésù ya kó fi ayé yìí sílẹ̀
dáàdì mọ́mí ẹ̀ torí ìjákulẹ̀ mọ́ brother sister mọ́lẹ̀ ẹ̀ torí ìjákulẹ̀ mọ́ ògo olókùn tẹ́ ọmọ ròyìn rẹ̀ ẹ ò tún fàyè yín ròyìn ogun mọ́ kí ló ń jẹ́ ìráre àti ìráhùn kò jẹ́ ìpín yín mọ́ ọ̀nà kó là fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi àdúrà kan tó kù rẹ̀ jẹ́ lọ sọ fún Ọlọ́run àwa tó jẹ́ pé à ń gba àwọn àlejò ni wọn kọ́ọ̀lù làwa fi ń ṣiṣẹ́ pẹ̀lú connection wọ́n máa ń pè wá ní wọ́n ní lágbájá mo fẹ́ rí ọ torí pé mo fẹ́ bọ́ ní bísínẹ́sì pọ̀ fóònù kọ̀ọ̀lẹ̀ yín máa ń gbà Ọlọ́run má dẹ̀mú tẹlifóònù nọ́mbà yìí yẹn ẹ̀yin sáré kọ́ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n máa pè yín sí yẹn gangan bẹ́ẹ̀ bá sì lè sáré kọ́ ẹyẹ mú tẹlifóònù nọ́mbà yín jáde ẹ já sọ fún Ọlọ́run fóònù kọ̀ọ̀lù mi rèé èyí tí ayé ò fi pè mí fún rere ẹ̀yin ẹgbẹ́ sẹ́tíbẹ̀tẹ̀ ti ń gba fóònù kọ̀ọ̀lù Ọlọ́run má dẹ̀mú lónìí ní orúkọ Jésù kó sì kó tó parí ó yá fóònù kọ̀ọ̀lù ayọ̀ ó yá kó pè yín dáàdì mọ́mì brother sister ó yá fóònù kọ̀ọ̀lù ayọ̀ kó fi pè yín fóònù kọ̀ọ̀lù ayọ̀ tó yẹ pé ẹ̀jẹ̀ àti ẹ̀jẹ̀ ṣẹ́kù lónìí ní orúkọ Jésù ó yá kí wọ́n fi pè yín mọ́mì dáàdì ẹ̀ ò ní gba fóònù kọ̀ọ̀lù ibi fóònù kọ̀ọ̀lù téèyàn má gbà tí máa sọ fóònù nù lórúkọ Jésù ayé ò ní pè yín bẹ̀ ìkà ò ní pè yín bẹ̀ ọ̀tá ò ní pè yín bẹ̀ bóyá lórí iṣẹ́ yẹn bóyá lórí ọmọ tàbí lórí ẹbí lórúkọ Jésù ẹ̀ ò ní gba fóònù kọ̀ọ̀lù ibi bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi Olúwa kó fàṣẹ dá yín lò kó fàyè yín ròyìn ohun rere mọ́mì odùwọlé ẹ̀bọ́lá àbí Ọlọ́run kó fi àṣẹ dá yín lò ẹ̀mọ́ bùnmi odùwọlé Olúwa kó fàṣẹ dá yín lò fọ́ọ̀kọ̀lù ẹ̀yin náà ń lò níbi tí ẹ wà nẹ̀ fọ́ọ̀kọ̀lù wọ́n fi máa ń pè yín fọ́ọ̀kọ̀lù ayọ̀ lẹ́yìn mọ̀ gbà títí ayé yín mọ́mì lónìí ní orúkọ Jésù fọ́ọ̀kọ̀lù ibi ayé ò ní fi pè yín ọ̀tá ò ní fi pè yín ìkà ò ní fi pè yín lórí ayé yín lórí iṣẹ́ yín lórí àwọn ọmọ wọn ò ní pè yín fún ibi o ẹ ò dẹ̀ ní sunkún ọmọ ẹ ò ní sunkún ọmọ lórúkọ Jésù dáàdì mọ́mì ẹ ṣe àmì yẹn torí pé kí ni àdúrà bíi amọ nìyẹn lórí ọmọ ẹrù tàbí amọ ètúwò má jẹ́ wọn gbé ká má lé gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ẹrù tàbí amọ ètúwò mọ́mì dáàdì wọn ò ní gbé ká yín mọ́lé gbogbo ẹrù ẹ ó yẹ ẹ sáà máa gbé lọ́bì kan ẹ lọ wábì kan fún un lórúkọ Jésù ò ní wọlé tọ̀ yín tá a bá rí ẹnikẹ́ni ọkàn tó ro ibi tàbí ìdààmú wọnú ayé yín lórúkọ Jésù ẹlẹ́rù ni yóò gbé dáàdì mo ní ẹlẹ́rù ni yóò gbé tá a bá rí agbára kágbára àbí ìmọ̀kímọ̀ tó dàbí ìmọ̀ ẹ̀mí òkùnkùn láti lè fi ba ayé yín jẹ́ tàbí lè fi mú ìṣòro tàbí fi mú ìdààmú tàbí fi mú ẹkún wọnú ayé yín lórúkọ Jésù ẹlẹ́rù ni yóò gbé ohun ẹkún wọn lórúkọ Jésù ló léwo ni kó tún máa dáhùn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Olúwa kó fàṣẹ dá yín lò ẹni mọ́ Ísírẹ́lì kó fi àṣẹ dá yín lò mọ́mì dáàdì lórúkọ Jésù ẹ̀ nípa fóònù kọ̀ọ̀lù ibi ọwọ́ ibi ẹsẹ̀ ibi ènìyàn ibi kò ní ya ilé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi àlọ́ nínú pẹ̀lú àdúrà mi náà nìyẹn ó ti ń lọ sí kòkòdó ètò yẹn ti ń bọ̀ wá sí ìparí díẹ̀díẹ̀ ẹja sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára o ìrànlọ́wọ́ ńlá láti ibi tí wọn ò ṣe sí Ọlọ́run jẹ́ ó tẹ̀ mí lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíràn ibi tí ò ṣe sí ni yóò ti jẹ lónìí ibi tí ò ṣe sí ni wọ́n ti ṣàánú rẹ̀ lóṣù yìí ibi tí ò ṣe sí ni wọ́n ti pè fún ohun rere tí wọ́n máa wò pé dádì kíní ìtọ́sí yẹn mo fẹ́ fún yín ni Ọlọ́run ò jẹ́ ká fọ ohun rere rántí mi ibi tí mi ò ṣe sí Ọlọ́run jẹ́ ká fọ ohun rere rántí mi láti bẹ̀wẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi ibi tẹ́ ò ṣe sí mọ́mì dádì wọ́n fọ rere rántí yín níbẹ̀ wọ́n fọ rere wá yín kàn wọ́n sì fọ rere lé yín lọ́wọ́ Ọlọ́run májẹ̀mú yóò gbẹ̀tọ́ yín fún yín láti bẹ̀ lọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwọn tó ṣe ẹ̀san onírúurú ẹ̀san ni wọ́n péjọ ni wọ́n gbé wá bá Jésù níjọ́ wọn ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo wọn ṣe kí ni wọ́n fi ayọ̀ lọ sí ilé wọn ẹja sọ fún Ọlọ́run èmi kì í ṣe Jésù nítòótọ́ ṣùgbọ́n mo jẹ́ ikọ̀ àti ìríjú mo jẹ́ ìkan nínú àwọn tí Ọlọ́run ń gbé pẹ̀lú rẹ̀ ẹja sọ fún Ọlọ́run kí ló gun ẹ̀san yìí Ọlọ́run o láti run orí mi gbogbo ogun ẹ̀san tí wọ́n ti ń gbá mi lọ́wọ́
gbogbo ogun ẹ̀sán tí ń bá mi náwó òdì láti ran ìdè kan náà ẹsẹ̀ mi ó yá kó fa ayé mi sílẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàga Jésù gbogbo ẹ̀sán tó ń gbẹ yín lọ́wọ́ tó ń ná yín lọ́wọ́ yẹn lóṣooṣù lọ́dọọdún lónìí ní orúkọ Jésù láti ran ìdè kan náà ẹsẹ̀ yín mọ́mí dáàdì ó yá kó fi ayé sílẹ̀ brother sister kó fi ayé sílẹ̀ gbogbo ẹ̀sán èyí tí wọ́n ṣẹ̀ wọ́n kọ́ fún láti ran orí ìdè kan náà ẹsẹ̀ lónìí ní orúkọ Jésù Kristi ó yá kó fi ayé yín sílẹ̀ mọ́mí ẹ̀ ní gbúrò ẹ̀sán yẹn mọ́ àìsàn yóò gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yóò sì kónú ayé yín bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn tó jẹ́ pé fibroid ní tiwọn ulcer ní tiwọn cancer ní tiwọn tàbí diabetes ó yẹ ẹ̀jẹ̀ abomi síwájú orúkọ Jésù agbára ńlá Jésù Kristi ọwọ́ Ọlọ́run kó dàpọ̀ mọ́ omi yìí gbogbo ogun ẹ̀sán tí ń ṣe yín yẹn ẹ̀yin ni ẹ máa dárúkọ rẹ̀ ẹ pé ó fàyè sílẹ̀ ẹ máa mu omi yẹn lórúkọ Jésù ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ gbogbo ogun ẹ̀sán kó gbọ́rọ̀ Olúwa kó fi ayé sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú kó dàpọ̀ mọ́ yín ọwọ́ Ọlọ́run tí máa ń mú ẹ̀sán kúrò ní orúkọ Jésù yá kó dàpọ̀ mọ́ omi yẹn ó yá diabetes ní cancer ní ulcer ní ìtọ̀ ṣúgà ní diabetes lórúkọ Jésù Kristi gbogbo ogun ẹ̀sán yẹn tàbí oyún ìju tí ṣe fibroid Ọlọ́run májẹ̀mú ó yá kó wọ ẹ̀bẹ̀ lọ ó yá kó túbẹ̀ ṣe kó tún àgọ́ ara ń ṣe mọ́mì dáàdì ẹ ò ní ṣàìsàn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti bí wákàtí èyí tá a ti ń ṣe ètò Ohun Olúwa ètò wá láti ilé ìjọsìn wa ìjọsẹ́gun tèmi lẹ́hánú tó wá láti ẹnu ìyá àdúrà Eriabanise JP tó wá láti ilé ìjọsìn wa ìjọsẹ́gun tèmi lẹ́hánú lórúkọ Jésù ó wá láti ilé iṣẹ́ ìbílẹ̀ Nàìjíríà níbí wọ́n darapọ̀ mọ́ ilé iṣẹ́ ìbílẹ̀ tẹlifíṣàn láti ìlú UK mọ́mì ìlú Amẹ́ríkà tí ẹ wà yẹn wò ní fi yín tẹ́lẹ̀ plane wálé lórúkọ Jésù bí ẹ ṣe ń ṣí ààrẹ ẹ bá mi ṣí ààrẹ fún ènìyàn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ torí pé kíni afẹ́fi ohun rere kan afẹ́fi bẹ ayé yín wò lórúkọ Jésù tó bá sì ti dé lórúkọ Jésù ẹ mú oore ní láti ṣe kíni láti san oore sínú ìjọ èyí tí ẹ bá lọ Ọlọ́run má jẹ̀mú yóò gbẹ̀ ẹ̀tọ́ yín jáde gbogbo ibi tó wù kó há mọ́ gbogbo ẹni tó wù kó wà lọ́wọ́ rẹ̀ ọba má jẹ̀mú kó gbà lé yín lọ́wọ́ ibi tẹ́ ẹ̀rọ kan oore sí kẹ́ẹ̀rọ àánú gbà ń bẹ̀ oore ńlá èyí tí jẹ́ pé ìpọ́njú òrì yóò ní inú ilé yìí kò tọ́ só mọ́ lórúkọ Jésù kọ́dìn kó tó lọ Ọlọ́run yóò gbà fún yín mọ́mì ẹ ní fìràdì àti ìràrùn lu ayé yín ọkàn yín yóò sì balẹ̀ ètò Ohun Olúwa náà lè tó wọn láti ilé ìjọsìn wa ìjọsẹ́gun tèmi ní iléeṣẹ́ ìbílẹ̀ Nàìjíríà níbí ní ìjọ mẹ́jọ jẹ́ ká pàdé lórí ètò Ohun Olúwa bákan náà ní ìjọ mẹ́jọ mo darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ tẹlifíṣàn nílùú UK lórúkọ Jésù dáàdì mọ́mì tí wọ́n ní iléeṣẹ́ yẹn lórúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú wọn ò ní fi tẹ́lẹ̀ plane wálé ọwọ́ Ọlọ́run kó wà ní ara yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah ní ìjọ mẹ́jọ jẹ́ ká pàdé ó dàbọ̀.